ooru tó ń mú ní nàìjíríà báyìí yóò tún pọ̀ sí o. àjọ NIMET ló sọ bẹ́ẹ̀. àjọ tó ń rí sí bí ojú ọjọ́ ṣe rí lórílẹ̀‐èdè yìí, the Nigerian Meteorological Agency NIMET, ti ní ooru táwọn ọmọ nàìjíríà ń mọ̀ lára báyìí kò tí ì súnmọ́ kó kásẹ̀ nílẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. gẹ́gẹ́ bí gbogbo ayé ṣe ń pariwo ooru tí atẹ́gùn pàápàá sì kọ̀ tí kò fẹ́ bó ṣe yẹ kó fẹ́, àwọn àjọ tí wọ́n máa ń ṣàyẹ̀wò ojú ọjọ́ ti ní bí nǹkan yóò ṣe rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí rèé. lójú òpó ayélujára wọn tí wọ́n fi ìkéde yìí sí ni wọ́n ti sọ pé ojú ọjọ́ yóò wà bákan náà fúngbà díẹ̀. níbẹ̀ náà ni wọ́n ti sọ àwọn ewu tó ṣeé ṣe kó bá irú ọjọ́ báyìí rìn àti àwọn ọ̀nà láti dènà ẹ̀. wọ́n ní ooru ojú ọjọ́ ti lé ní sẹ́ńtígírèdì, ìyẹn òdiwọ̀n bí ojú ọjọ́ ṣe wà 41 láwọn apá àríwá orílẹ̀-èdè yìí, ó sì ti wà ní 39 láwọn apá gúúsù. nítorí èyí, nǹkan tí ohun èlò yìí fi hàn ni pé ooru ọjọ́ yóò túbọ̀ gbóná gẹ́gẹ́ bó ṣe ti wà lásìkò yìí náà. lára àwọn àléébù tó bá irú ojú ọjọ́ báyìí ni pé àwọn èèyàn lè máa dákú. àwọn àrùn bíi títa, ara ṣíṣú, àárẹ̀ inú ara, ibà, ètè gbígbẹ, òòrù ara, ọ̀nà ọ̀fun gbígbẹ àti àìsàn tó jẹ mọ́ ọ̀nà ọ̀fun tó fi mọ́ ọ̀nà ìrọ̀rùn tó lè mú káìsùn tètè wọ àgọ́ ara èèyàn yóò túbọ̀ pọ̀ sí i. wọ́n wá ní ìmọ̀ràn àwọn fáwọn aráàlú ni pé kí wọ́n rí i dájú pé wọ́n ń mu omi lóòrèkóòrè, kí wọ́n máa wà lábẹ́ ibòji, lílo abẹ̀bẹ̀ tàbí àwọn fáànù oníná, wíwọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tí kò móoru tí kò sì lè gba ooru mọ́ra. bákan náà ni wọ́n tún rọ àwọn èèyàn láti yàgò fún iṣẹ́ wàhálà láwọn àsìkò tí ooru àti oòrùn bá wà ní góńgó. nítorí èyí ni wọ́n ṣe ní káwọn èèyàn máa wà lábẹ́ ilé láàrin aago 12 ọ̀sán sí 4 ìrọ̀lẹ́ tí oòrùn yóò fi rọlẹ̀ pátápátá. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.